àwọn èèyàn ń bínú gan àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn ń bínú wọ́n ń para lórí bí Dele Adeyanju ó ti sọ wípé àwọn èèyàn ò ní rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn interview pẹ̀lú K1 The Ultimate páwọn èèyàn ò ní rí wò mọ́. Táwọn èèyàn ń wí yóò yà yín lẹ́nu yóò pa yín lẹ́rìn-ín torí pé àwọn èèyàn ti ganu sí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò ìfọ̀rọ̀wérọ̀ tí Dele Adeyanju tó ṣe pẹ̀lú K1 The Ultimate. Kí wá ní Dele Adeyanju wá sọ yẹn ló wá mú àwọn èèyàn láti máa fi ọ̀rọ̀ àti ìwòye tiwọn hàn. Èrò àti ìwòye àwọn èèyàn ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ kò jọra wọn kò papọ̀ lórí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ gbajúgbajà òǹkọrin Fuji Alhaji Wasiu Ayinde K1 The Ultimate. Tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí wípé Dele Adeyanju ló gbé fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó ṣe pẹ̀lú gbajúmọ̀ olórin gbajúgbajà onífújì Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tí ó tún já máyégún gbogbo ilẹ̀ Yorùbá àti olórí ọmọọba kílẹ̀ tìjẹ̀bú. Wọ́n gbé fọ́nrán yẹn jáde tí ẹni tó gbé fọ́nrán yẹn jáde tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ yẹn agbóhùnsáfẹ́fẹ́ Dele Adeyanju tí ó sì ṣe àdéhùn fún àwọn olólùfẹ́ K1 The Ultimate àti olólùfẹ́ orin pátápátá wípé ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú K1 The Ultimate fún máa gbé jáde ní alẹ́ ọjọ́ Thursday ọjọ́ 24 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ṣùgbọ́n ṣàdédé ó ní àríkà lórí ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ tó jẹ́ ti Dele Adeyanju gan. Kí la rí kí la gbọ́ kí ni agbóhùnsáfẹ́fẹ́ gbajúmọ̀ pètèpètè oníṣẹ́ ìwádìí nípa ìtọ́jẹmọ́ orin kíkọ kí ló kọ kí ló gbé jáde lẹ́yìn tó ti ṣàdéhùn pé òun ó mú ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wérọ̀ ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tí ó sọ pé òun ó gbé jáde. Nígbà tó di bí nǹkan bíi 11 sí 12 ó ní mo rí tí Dele Adeyanju tọkọ ọ̀rọ̀ sí ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ wípé káwọn èèyàn má bínú wọn ò ní lè rí ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wérọ̀ tó ń ṣe pẹ̀lú K1 The Ultimate pé wọn ò ní lè rí wò mọ́ lórí ìkànnì YouTube ti Dele Adeyanju tàbí àgbàlẹ̀tù gẹ́gẹ́ bó ṣe ṣàdéhùn tẹ́lẹ̀ wípé yóò wà lórí ìkànnì Dele Adeyanju tàbí àgbàlẹ̀tù ní alẹ́ ọjọ́ Thursday. Nínú àlàyé tó ṣe ó ní n tó fà á tí àwọn èèyàn ò fi ní rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn mọ́ ó ní wípé gbà táwọn ń gbìyànjú láti ṣe àkójọpọ̀ fọ́nrán yẹn táwọn ń pò papọ̀ pé àwọn ìjàmbá kan wáyé léyìí tí kò ní jẹ́ kí fídíò yẹn kí ó lọ kó já gere gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń lérò bí wọ́n ṣe ń fẹ́. Òun ò sì ní fẹ́ kí òun ó gbé fídíò tí wọn ò ní gbádùn sí orí afẹ́fẹ́. Ó ní ṣùgbọ́n àwọn ó gbìyànjú láti jẹ́ pé kóun ó rí ṣe kí ó lè wà lórí afẹ́fẹ́.
àwọn èèyàn fi èrò àti ìwòye tiwọn hàn, ṣùgbọ́n kí n tó mú èrò àti ìwòye àwọn èèyàn kí n tó mú wá fún yín, nígbà tó di bíi wákàtí bíi mẹ́rin sí àsìkò tí ó kọ ọ̀rọ̀ yẹn sójú Facebook, ńlá tó ń rí tí gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ Dele Adeyanju tó tún fi fọ́nrán míì síta bí oníṣẹ́jú mẹ́rìnlá tó tún fi sí ojú òpó Facebook rẹ̀. Kí wá ní K1 The Ultimate kí ló sọ, kí ló wí nínú fọ́nrán oníṣẹ́jú mẹ́rìnlá yẹn? Màá mú wá fún yín tí ẹ gbọ́, màá sì mú èrò àti ìwòye àwọn èèyàn, màá sì mú wá fún yín lórí àwọn kókó ọ̀rọ̀ tí K1 The Ultimate tó sọ nínú fọ́nrán oníṣẹ́jú mẹ́rìnlá yẹn. Ṣùgbọ́n kí n tó mú fọ́nrán yẹn wá fún yín, ẹ jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn èèyàn, ohun tí wọ́n sọ lẹ́yìn tí Dele Adeyanju tó sọ wípé àwọn èèyàn ò ní láǹfààní láti rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn wò mọ́, gẹ́gẹ́ bí òun ṣe ṣàdéhùn ní alẹ́ ọjọ́ Thursday pé wọn ò ní rí wò mọ́ lálẹ́ ọjọ́ Thursday. Ẹ jẹ́ wá wo táwọn èèyàn sọ, táwọn èèyàn wí gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn lórí ọ̀rọ̀ tí Dele Adeyanju sọ. Táwọn èèyàn wí yóò yà yín lẹ́nu, yóò pa yín lẹ́rìn-ín, torí pé àwọn èèyàn ti ganu sí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò ìfọ̀rọ̀wérọ̀ tí Dele Adeyanju tó ṣe pẹ̀lú K1 The Ultimate. Kí wá ní Dele Adeyanju wá sọ yẹn ló wá mú àwọn èèyàn láti máa fi ọ̀rọ̀ àti ìwòye tiwọn hàn. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ohun tí Dele Adeyanju kọ, jẹ́ kí n kọ́ mú wá fún yín. Ó ní stop press. I regret to announce that the much anticipated interview with Alhaji Wasiu Ayinde Mayegun unfortunately will not be aired because the video crashed. This is regrettable. Our engineers are working to see if we can redeem any part of the interview. Kindly bear with us as we covet your prayer at this time. Thank you. Signed, Agbaletu. Ohun tí Dele Adeyanju kọ nìyẹn. Ẹ jẹ́ wá wo èrò àti ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ Dele Adeyanju yẹn. Ayọ̀adé Oyèníyì, àwọn ní we are not children o. Download it from the cloud. Meanwhile, congratulations, it is not easy to sit down with K1 The Ultimate. Gẹ́gẹ́ bí Ayọ̀adé Oyèníyì ti sọ nìyẹn. Adéwùmí Àṣàkẹ́, àwọn ní wow, so all the interviews you have ever done never scratched, and now the most anticipated of them all scratched. There must be something you are not telling us. Mr. Olu Peter Ọlá, àwọn ní I don't believe you. Mayegun was really criticized and he could not stomach the criticism. He ordered you not to release it. No one is a baby here. Alhaji Salman Mustapha Ogundiran, àwọn ní biggest lies from the pit of hell. I guess Alhaji himself has changed his mind on some points he raised, and he stand on them, believed to be inflammatory and reckless enough to generate problem for him. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Alhaji Ogundiran nìyẹn. Adéjùmọ̀ Samuel Olúrẹ̀mí, àwọn ní the little ones we watched are enough informative program, my friend. Nothing do you. Mr. Femi Ọmọlábí, àwọn ní I'm so sorry to hear this. This is inevitable in our job. It is a big damage. I wish the guys the best as they put effort to recover the loss. Jẹ́jẹ́ Redeems, àwọn ní Olúwa Ọlọ́run alágbára.
that I just dey gano to watch the full interview. I watched the 14-minute clip on YouTube this morning. Ó lágbára o. Olúwùmí Ọmọ́tọ́sọ àwọn ní this is a big mistake. We can't take it. Okay? Káyọ̀dé Ọlásùpọ̀ àwọn wá sọ wípé if this major one scratches, then the previous interview that culminated into looking for K1's explanation are tainted. We need to hear from his mouth about the allegations against him through your several previous interviews with those who had one or two things to do with him that will make it clear and fair. Ọ̀rọ̀ Mr. Káyọ̀dé Ọlásùpọ̀ nìyẹn. Ẹ jẹ́ àwọn tí Tìàmíyù Adéròjú sọ àwọn ní irọ́ lásán leléyìí o irú rẹ̀ ò gbọ́dọ̀ crash. Ẹ jẹ́ ká wo ohun tí olórí èròyà ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ àwọn ní this is coming less than 24 hours I dropped a warm comment under your post yesterday. I know the video will be a several backlashes. Anyway, the snippet has done the job and message has been received. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìròyìn nìyẹn. Ọlálékan Àkàràkìrì àwọn ní how does video scratch in this age and level of technology? I won't hear it now for one or two personal reasons. Simply put, no one can force you kẹ̀. Ọdẹ́ṣẹ̀san Babátúndé Olúgbénga àwọn ní Adéyanjú I am one of your underground followers. I learned many things I did not know in course of your numerous interviews with your guests, especially in entertainment, most especially musicians. But this K1 that I have been looking forward to watch is now scratched. Then do another interview with K1 the ultimate immediately. Chikena. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye àwọn èèyàn tí wọ́n fi ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ tí ẹni tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú K1 the ultimate tí ó ń jà rìnrìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni ẹ ti gbọ́ tí a ti mú wá fún yín yẹn. Àwọn èèyàn ń fi èrò àti ìwòye tí wọ́n ránṣẹ́ lẹ́yìn tí Dele Adeyanju tó sọ wípé àwọn èèyàn ò ní láǹfààní láti rí ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wérọ̀ yẹn wò lójú òpó YouTube mọ́ ní alẹ́ ọjọ́ Thursday gẹ́gẹ́ bí òun ṣe ṣàdéhùn wípé òun máa gbé sórí ojú kan ní YouTube Dele Adeyanju tàbí Àgbàlẹ̀tù. Ó wá tọrọ àforíjì ṣùgbọ́n pẹ̀lú comment tí mò ń rí yìí tí mo kà fún yín yìí àwọn èèyàn ń bínú gan. Àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn ń bínú wọ́n ń pààrà lórí bí Dele Adeyanju ó sì sọ wípé àwọn èèyàn ò ní rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn interview pẹ̀lú K1 the ultimate pé àwọn èèyàn ò ní rí wò mọ́. Kí lè rà tí òye ti yín ẹ fi ṣọwọ́ sí wàhálà yìí comment á mú wá fún yín. Ṣé wàá gbàgbé pé mo ní lẹ́yìn tí Dele Adeyanju tó sọ wípé àwọn èèyàn ò ní rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn wò mọ́ torí pé ó ń scratch. Ó wá release another 14 minutes video ó release ẹ̀. Kí ni K1 the ultimate kí ló wá sọ nínú fídíò yẹn tó tún ti ń já rìnrìn lórí ẹ̀rọ ayélujára? Ẹ jẹ́ kí a jọ gbọ́ ká jọ wò ó. Number one, kì í ṣe wà ní láti máa kọ́ èèyàn kan sí èèyàn kan. Kì í ṣe wà mí. Bàtà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ti sọ̀rọ̀ Pasuma kọjá. Ìwògbè. Ṣùgbọ́n Yorùbá débẹ̀. Ìwògbè mo ti gbọ́ ọ́nà orin Bàbá Ògúndé. Kí náà ń pè ní ìwògbè? Mi ò wá mọ̀. Ètùtù. Ètùtù la fi ṣe. Ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ kú o. Ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ kú o. Ìyá tó bí Pasuma ni mo sọ tó pẹ̀mí àti ìyá ẹ̀ pọ̀ ni mo sọ yẹn. Abiyamọ tòótọ́ ni ìyá Pasuma. Tó ti ní àjọ pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìyá dáadáa sí mi.
mi ò tún gbọ́dọ̀ dálẹ̀ ọmọ ẹ̀ yálà ó wà ń bẹ̀ o àbí kò sí ń bẹ̀ o ẹ̀yin ò sọ pé kọ́mọ ẹ̀ má ṣe nǹkan míì èmi ni mo kàn mọ́ àmọ́ yìí pé ìyá tó bí àwa méjèèjì ó ti ṣe dáadáa ibo mo ti fẹ́ kọ́ táyé sí Pasuma kò possible publicly ni mo ti kọrin ni mo sọ pé táyé bàbá ẹ̀ Làlàbí Pasuma àti Ṣẹ̀fíù Àlàó dẹni kó lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì. I said it publicly at a public function. Ṣé mi tí mo sọ yẹn ni màá tún pe táyé sẹ́yìn ni màá sọ nǹkan míì fún ìka ni mo ṣe yẹn. Bí èmi bá tiẹ̀ sọ ó yẹ kóun lè jí kòkòrò báyìí pé nǹkan tó máa yẹ sọ yìí ilé yóò dà báwo ló ṣe máa sọ nǹkan fún un lópin tó máa sọ nǹkan míì ń kọ̀rọ̀. Ká tó bèlè níjọ́ táwọn méjèèjì wá bí báyìí mo ránṣẹ́ pé Pasuma lọ́tọ̀ ọ̀rọ̀ tó yẹ kí bàbá gbọ́mọ sọ mo bá sọ kò dẹ̀ ní ìṣòwò nìkan mo bá sọ̀rọ̀ Súlẹ̀ àbúrò ẹ̀ wà níbí àtàwọn aides ẹ̀ mo sọ fún gbogbo wọn pé don't do it was a kind of a mistake tí àwọn lieutenant Alhaji Barrister tó encourage Alhaji Barrister to do nígbà yẹn báwo ló ṣe máa pèèyàn lọ́mọ ẹ̀ tó máa exchange words pẹ̀lú ẹ̀ ìdí bàbá láti bókó kó tó dé di ọmọ ẹ̀ tó yẹ kó fi ṣe nìyẹn ó dẹ̀ kó dẹ̀ bá mi jiyàn ó dẹ̀ accept ó dẹ̀ lóun á ṣàtúnṣe ẹ̀ and I believe him. Táyé náà wá inú kitchen nìyẹn bá mi inú lounge lèmi àti Pasuma àti sọ ti wá pẹ̀lú àwọn yòókù he left for Ibadan. Táyé came. He met me in the kitchen and I told him mi ò ní purọ́ tó ẹ o bàtà ẹ lọ kò lọ bá Pasuma kò lọ ṣe kíni kò lọ di lẹ́sẹ̀ mu kò lọ bẹ̀ even owó tó ọba pò mú ń kọrin ó ń ná mi lówó irú owó tó ń ná mi yìí náà lọ bá Pasuma kò lọ náà mi ìwé kò lọ gba àlùbáríkà mi ì rí ní kọ̀rọ̀ after that. He told me at that time that he wants to have a party or something. He wanted me to come. I told him he should cancel the party. That I won't be able to attend it. Tí o bá ti lọ ṣe àtúnṣe yẹn. He gave me a reason why the party must go on. Wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàmúlẹ̀. Then you have to excuse me. I won't come. If tó bá ti ń lọ ṣe nǹkan yẹn. I refuse to talk about them because àwọn ẹ̀kọ́ kan ti máa ń fún gbogbo wọn. Mo ti sọ́rí ní gathering kan nínú gbogbo ní Fuji èmi nìkan ni mo máa ń pe ìpè mo dẹ̀ lè cite example gbogbo bí tí mo pe ìpè sí at different occasion. Mo ti pèpè sí the Rovans rí mo ti pèpè sí different hotel in Ibadan mo ti pèpè sí Èkó mo ti pèpè sí Òṣòdì Marblefield hotel everywhere tí máa ń pèpè síbẹ̀ tí máa ń bá àwọn onífújì sọ̀rọ̀ mo ti pèpè sí ọgbà mi tí máa ń sọ fún wọn pé orí la ní láti ṣe fújì o tí a bá rò pé lábàjá ló lè búyàn kan jù tàbí ló lè búyàn kan jù ìkàlà ń ṣe fún fújì. Look at the question you asked. You said how many years back what could be the fate of Fuji? Fúnra ara àwọn tí wọ́n mọra wọn ní oníwàhálà ní Fuji tí wọ́n fi ń ṣe àtẹ̀gùn àwọn ni wọ́n tètè rẹ́ni sọ fún wọn pé ìkà wọ́n ń ṣe fún Fuji àti any programmer tó bá ń take side upon one for one ìkà náà ń ṣe fún Fuji àwọn gógó náà nífẹ̀ẹ́ Barrister tó fẹ́ kí gbogbo wàhálà Barrister tá à ń sọ yìí kó já sásán àtàwọn bàbá yòókù yẹn because àwọn olólùfẹ́ Fuji I also stand to be corrected by now whatever percentage of
followership tí Fuji bá enjoy yìí ń sìn kò ju 20% of àwọn tó jẹ́ real olólùfẹ́ Fuji lọ àwọn 80% wọ́n ti fizzle off because èyàn ò lè sanwó eré fún mi kí n wá ṣòde fún un àbí èèyàn kan sanwó pòun fẹ́ ṣe concert kí n lọ́bẹ̀ lọ ṣe pé èébú ẹnìkejì ni màmá bú ṣé èébú ni àwọn ogunlọ́gọ̀ fans tó ra tíkẹ́ẹ̀tì wá ṣé èébú náà wá gbọ́ àwọn kan pé àwọn ní music lovers they came there to listen to good music tó máa mú lọ́lé ìmí wá gbọ́ ọ̀rọ̀ gidi nígbà táwọn wà kékeré gbogbo ohun tá a máa kọ lórin wọ́n máa ń kà fún wa ni wọ́n fi train àwa débẹ̀ ni a gbọ́dọ̀ kọ nǹkan tó ń pè ní social music yẹn ní orin nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí ìlú ìjọba a gbọ́dọ̀ kọ mọ́rin a gbọ́dọ̀ ṣe entertainment a gbọ́dọ̀ ṣe religion a gbọ́dọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ general song a máa kọ àwọn tí sì yóò ń ṣe bẹ́ẹ̀ torí nǹkan tó fi mark àwa nìyẹn nǹkan tó fi train wa nìyẹn so kò possible ń sìn kémi lọ ra ticket pé wọ́n fẹ́ ṣe musical concert kó wá jẹ́ pé onílù kan máa bẹ̀ wọ́n máa bú ẹnì kejì ń bẹ̀ ni mo máa fowó mi rà gbogbo tó ń ṣe yẹn àtàwọn tí wọ́n ń promote ẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé ìkà làwọn ń ṣe fún Fuji wọ́n pa Fuji díẹ̀díẹ̀ wọ́n deny Fuji ní orí ọ̀fẹ́ tó máa fi gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ sí ní ti dáadáa record promoter mélòó ló fẹ́ kówó sórí record these days ṣé èbú làwọn èèyàn fẹ́ rà ni ẹ lulu gidi ẹ kórin gidi fáwọn èèyàn n tó lè gbéyàn gùnkè nìyẹn nígbà tá a wá kọ̀ tá a ṣé àwọn hip hop ti kọjá ń sìn wọn ti ṣe gbogbo nǹkan dáadáa. wọ́n dẹ̀ mú a lot of things nínú Fuji. Now the truth is hardly lóní Fuji kan máa fi kọrin tó máa rí $1 million. One hip hop artist will do one show will see $150,000 $200,000 $1 million. Record one time ẹ lọ wo ní Spotify ẹ rí mbẹ kì í ṣe nǹkan tó bò so tàbá ń pe àwọn onífújì pé kápẹ́ ńlá kejì ẹ má bára yín jà kí tábàjá ṣọ̀rẹ́ tàbẹ̀dù kí làkà ṣe gbé ṣọ̀rẹ́ kí n tà ń jẹ kó má bàa tán ni. ìjà yẹn ó máa jẹ́ kó tètè bàjẹ́. kì í ṣe kó máa jẹ́ kó tètè bàjẹ́ ó ti bàjẹ́ already. Look at this, I also stand to be corrected in my assertion. Go and look at the age that patronize music. It's between 16-27. Àfi tó bá leap wọ 32. 16 to 27 ni young age. Àwọn ni music lovers of today. Ní olden days táwọn èèyàn fi social party tó ń dwell on social party. Nígbà yẹn ni followership social party fún music ló pọ̀. Nísìnyí àwọn youngsters àwọn náà ń gbọ́ music between age 16 and 27. Wọ́n dẹ̀ mọ̀ what's up. Látòrí foreign music tó ń gbọ́. Ihun tó fara pẹ́ foreign music tó ń gbọ́ ni àwọn hip hop tí wọ́n ń jáde ń sìn. Fuji tẹ́yìn fẹ́ sọ di jápajàgbá yẹn. Èyí tó gbọ́n náà ní hip hop ti ṣe kí ni wọ́n ti grab one or two things tó máa grab ń bẹ̀ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n dẹ̀ ń make owó wọn lọ. Hip hop don't have nobody to respond to. Hip hop don't have reasons to drag issue of èmi mo senior ìwọ ló junior ọdún kan ni mo ti ń kọrin ọdún kan ni mi ti kọrin kìnìún kan hip hop ò ní gbogbo yẹn wọ́n ń jayé wọn lọ. So táwọn bá tètè rò ó ìwọ̀nba òòrùn tó kù ó tó aṣọ láti gbẹ ìyẹn tó bá tètè rò ó tó bá rò báyìí òòrùn tó kù ó tó aṣọ láti gbẹ. Now tábà wò ó sìn àìmẹ̀mílẹ́mì àìfàgbàfẹ́ nìkan àìbára ẹni ṣe òun ló kó ìyà tó pọ̀ jẹ Fuji débi pé àwọn new entrants wọ́n máa wá gan-an wọn ò ní choice dan kan wábì kan tó máa so kọ́ mọ́ láti máa búra wọn náà orí yẹn wọ́n ń ṣe orí èébú. Nígbà tí mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ láàrin ọ̀rọ̀ Alhaji Barrister àti Alhaji Kollington mo yà tètè champion cause my brand of music and I face it squarely.
mo lè ṣe àwọn fantastic album, àwọn album mi lè gbàgbé oríṣiríṣi. I go into instrumentation, I bring a lot of innovations into my Fuji.